tí mo ní mo sure kí ni yọ lànà tẹ bá rí anything tí bá spirit lọ wúruwúruwúru tí ó control mọ́ yọ padà jábọ́. ìlẹ́ làmú yóò ti fi yá òkàlà òkà omi. wàhálà ìsìn tá a gbé dé ẹ wo bí tó bá wa dé gbogbo ẹ̀yin tẹ mú ẹ̀sìn kankankankan out market ẹ wo bí tẹ kó bá ìsìlámù dé nílẹ̀ Yorùbá ìdá náà yóò ti fi hàn. òkàlà òkà omi. mo lè yà gbàgbà ẹ̀sìn ẹ ti dé ẹ má jẹ́ káwọn bòbòbò yọ wọlé Yorùbá kò dẹ̀ sí tí ó encourage wọn láti wọlé Yorùbá tí gbogbo àwọn àfàjẹ́ ní radical ideology níjọ́ tí ẹ gbégùn mi wọ̀ Ìbàdàn mo pariwo jọ náà mo ròyìn bí àwọn Boko Haram bí ẹ ṣe ń tún wéyàn láti pàkọ́tẹ̀ bánàtì mo sọ jọ náà mo ní sa safe nílẹ̀ Yorùbá are we safe ṣe ṣọ́ọ̀pá safe torí pé gbogbo ibi tí màálù bá ti ń lọ lékeleke máa ń tẹ̀lé ibi ẹ bá ti rí lékeleke màálù ó jìnnà bẹ̀ ibi ẹ bá ti rí màálù lékeleke ó jìnnà bẹ̀ wọ́n tó máa ń tọ̀ pàṣẹ ara wọn ní nǹkan bú ní tẹ̀lé ní bú nǹkan re ní tẹ̀lé ní re mo sọ fún yín jọ náà mo ní kùn mí tẹ́ gbé wọ̀lú yìí tẹ́ gbé wọlé Yorùbá yìí ṣé yóò lẹ́yìn re ẹ̀fọn jáde bíi tata ẹ̀mọ bẹ́ẹ̀ bú ẹ̀mọ yorùkọ tẹ́ fún mi ṣé nítorí ẹ̀ náà lè kàn kọ́ nítorí akéwùgbà gold àti gangrene àti ebu àti ìgbé out market kí ni result ìbò lẹ́ bá dé ìdá aláwọ̀ yóò ti fi ya. ó kàlà òkà omi yẹkùnú wàkùdà jùsàtún wà. mo sọ níjọ́ náà mo ní bẹ́ẹ̀ bá tètè pa nẹ́tọ́ fẹ́ dò yìí egungun orí ènìyàn àti egungun báyà ènìyàn wọn á sọ dìgì tí wọn fi máa kó náà bẹ wọn pa àyàn rẹpẹtẹ ẹwọ ń tọ́sẹ̀lẹ̀ ní káyàmọ́ tán bàbá máa ń pè ní káyàmọ́ náà ni wọ́n máa ń pè káyàmọ́ làwọn Yorùbá mi máa ń pè ẹwọ ń tọ́sẹ̀lẹ̀ ní káyàmọ́ wọ́n á gbẹ̀sìn á gbẹ̀sìn ó sì di àpárá ẹni wọ́n á gba sẹ̀ríà bí ó gba sẹ̀ríà ó sì di àpárá ẹni mùsùlùmí wà ní 70% àwọn èèyàn tó lọ pa ẹ̀jẹ̀ ń sàn bàlá wọ́n fi pa àyàn tó súnmọ́ 200 láàrin wákàtí díẹ̀ fi aṣọ yẹn sílẹ̀ láàrin wákàtí díẹ̀ wọ́n fi pa àyàn tó súnmọ́ 200 ní títorí ọ̀rọ̀ ẹ̀sìn oríṣi mẹ́rin òun àwọn terrorist tí wọ́n bẹ ní Nàìjíríà ìpìlẹ̀ gbogbo wọn ní Boko Haram àwọn another sect àwọn làwọn Lakurawa another sect àwọn làwọn Ansaru ọ̀tọ̀ làwọn Iswap kò sílẹ̀ tí ó wà deadly nínú gbogbo wọn àmọ́ ìyàtọ̀ ń bẹ nínú manner of operation module of branding wọn ìyàtọ̀ ń bẹ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí tí a bá wọ̀lú kan tí a kọ́kọ́ ṣe wá sí fáwọn èèyàn ẹ lọ wá díẹ̀ Boko Haram gangan ni Lakurawa ìṣe wá síbẹ̀ àwọn ọgbọ̀n tí wọ́n jẹ̀ dúró ni Iswap ìṣe wá síbẹ̀ Ansaru ìṣe wá síbẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ jáde tí wọ́n bá sì fẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ bí sèkáwù ṣe present yẹn làwọn náà present pé nahnu ahlu sunna wal jamaa kama qala Imamul Islami Sheikh Abdul Wahhab bí sèkáwù ṣe máa kàn yẹn bẹ́ẹ̀ làwọn náà kọ́kọ́ kà wọ́n introduce ara wọn pé ahlu sunna ni wà o Salafi làwọn o ìtàwọn ilé wa irú ẹ̀ náà ni wọ́n lò fún àwọn èèyàn wa ní Káyàmọ́ ta ló ń pè nǹkan bẹ́ẹ̀ yẹn irú ẹ̀ náà ni wọ́n lò fún àwọn èèyàn wa ní Káyàmọ́ wọ́n ka òfin àwọn èèyàn rí pé òfin ṣẹ̀ríà tẹ́ gbé wá yìí ó yàtọ̀ sọ́rí jìnnà ṣẹ̀ríà mùsùlùmí lórí ẹ̀ bá pẹ́ kan ò ní tako ṣẹ̀ríà amẹ́ta yìí gbé bọ̀ yìí political ṣẹ̀ríà ni destructive ṣẹ̀ríà ni eléyìí ti yàtọ̀ sí ṣẹ̀ríà tí wọ́n ń lò ní Saudi Arabia lásìkò yìí ṣẹ̀ríà kápáni kámúni kápáni wàláì ní majority tí wọ́n ń gbé bọ̀ mo sọ ń jọ náà pé gbogbo ẹ̀ lọ́wọ́ wọn ló wà kámúni lókun lọ́wọ́ ẹ̀ ló wà káde ní mọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà kápáni lọ́rùn lọ́wọ́ ẹ̀ ló wà gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wà. omi jọ náà lọ́wọ́. fàyínà náírà bílí òde ẹni tó ti kà á fàyínà lẹ́rùbà àrùwádù àdàmọ́. ọ̀rọ̀ ní síwájú ogun òrìn ní síwájú ọ̀tẹ̀ ètè ní síwájú fìtínà bẹ́ẹ̀ ni onílàákà ẹ̀yìn àgbààgbà lẹ̀ Yorùbá wò náà. fàgbọ́n ní tóbi náà kà á tóbi lẹ́yìn tá a ṣe é ẹ̀kọ́ dúní ùmẹ́yẹ tó àmúniyàmú ẹ̀kọ́ dúní ùmẹ́yẹ tó àmúniyàmú. bẹ́ẹ̀ ṣe wọlé sórí íńtánẹ́ẹ̀tì wọlé ẹ bá mi share ní 10 times ẹ bá mi share jìnnà ọlọ́run share orí kan yìí ẹ bá mi follow page ẹ follow YouTube wa ẹ bá wa like ẹ bá wa comment ọba mi ò ní dáyé dàbò kàtà bá a ṣe ń ṣe wá síta láàgùn níta náà fún mi pé appreciate ẹni kẹ́ ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ máa follow wa ìyẹn ò máa jẹ́ ká mọ̀ yìí pé ẹ appreciate iṣẹ́ tọ́lọ̀ gbé fún wa nítorí náà àrọ́ tààtàrọ̀ máa ti wà mí jìjà mú. wáyé ó fi kú wáyé kú nàlá àdìrọ́ mọ́. Ànábì ní ọ̀gbẹ́ kalimú tánà tí ń gbogbo ẹni tó sọ ẹ̀sìn di ogun Ànábì lẹ́ẹ̀ ní nísinmi láyé Ànábì lẹ́ẹ̀ ní sinmi ọ̀là kàrọ̀ Ànábì ní yọ bàjẹ́ fún gbogbo ẹni ọ̀sẹ̀ sí lógún ẹni ó ní mùsùlùmí ẹgbẹ́ òun tó ní kì í ṣe mùsùlùmí rí àdánwò ikú mùsùlùmí kọ̀mọ̀fẹ́ káyé lára mọ́ ẹ̀yin lẹ fà á ẹ̀yin mùtàṣàtìjú ẹ̀yin oní kankankankan àdínì ẹ̀yin oní fìtínà àdínì ẹ̀yin aládàáwò àdínì ẹ̀yin lẹ fà á Trump ń sọ̀rọ̀ l'Amẹ́ríkà lé àbáná ló sọ ní ìwọ̀nba lọ́mọ sọ̀rọ̀ àwọn mùsùlùmí jẹ́ màbá ní tí wọ́n tẹnu mọ́ ní pé tọ́wọ́ táwọn bá rí tí wọ́n tó kọ́ lọ àwọn kírísítẹ́nì gbogbo mùsùlùmí tó pa yín kọ́ kí ló fà wọ́n ti wọ́n pé nǹkan kan náà jọ ní ebi Kùránì kan náà lẹ́jọ́ kan ìrẹsì kan náà lẹ́jọ́ sí
báwo lẹ̀sìn Ọlọ́run ṣe wá ní dínkù báwo làwọn yóò ṣe ní sáàpù ní jẹ́sì sáwọn tẹ́ pa fámìlì wọn ní káyàmá sáwọn ẹlẹ́rọ pa àwọn ọmọ wọn tó ṣe Islam padà àbí ẹni tẹ́ dúnbù bàbá ẹ̀ lójú ẹ̀ yóò tún bọ̀ wọ́n ṣe Islam àbáwọn tẹ́ wọ̀lú káyàmá tẹ́ sọ̀rọ̀ níyẹn dáwọ́rọ́ wọ́n pa àwọn èèyàn pakúpa wọ́n bẹ́ orí àwọn èèyàn wọ́n fìbọn fọ́ wọn ní fún wọ́n tó lé wọn ná odidi ìlú dáwọ́rọ́ ẹni tó bá lò wọ́n tẹ̀lé tí wọ́n gbé dání wọ́n gbà pé èèyàn rẹ̀ ni wọ́n fi sílẹ̀ ẹni tó bá ní ṣẹ̀rí àtàwọn mọ̀ tá a bá yẹ bá kọ́ lélẹ́yìn ọdẹ ni tí wọ́n pa irú ẹ̀ náà lè ń gbé kalẹ̀ lẹ́yìn pa àwa tá à ń sọ fún yín pé n tẹ́ ń ṣe yìí ànábì ò ṣe báyìí gbogbo wa lẹ́sọ̀ di kèfèrí orúkọ gbogbo lẹ̀ fún wa tán láti bí ọdún 5 nílẹ̀ yìí ẹ̀ máa ń jẹ́ fojú àti ògbàgbọ́ òbí tí ọba sí pé Ọlọ́run fún mi ní spirit of resilience wàláhì wọ́n kọ́ wọn bá tọ́lá jẹ́ síjọ́ wọn lọ kó sójà pàdé wa ní àbíjọ́ wọn lọ kọ́ lọ́pàá pàdé wa láfẹ́ ká àbíjọ́ tí wọ́n dasọ eégún tí wọ́n kọ́ orúkọ àti ògbàgbọ́ òbí àbíjọ́ tí wọ́n pèsè lórí tí wọ́n pèsè táàní lórí ta tí wọ́n kọ́ èsù ni wọ́n gbé jọ́nà tí wọ́n kọ́ orúkọ àti ògbàgbọ́ òbí àbíjọ́ tí wọ́n fún wa lóko pásítọ̀ táàdẹ̀sẹ̀ wọ́n dẹ́sẹ̀ kan ju pé ẹjẹ́ gbogbo wọ́jọ́ gbé lálàáfíà ẹjẹ́ àjọ gbé lálàáfíà gbogbo nǹkan bú tí àwọn tí sẹ̀tánì gbogbo oníṣẹ́ sẹ̀tánì kò sí ètò òsèlú wọn. nílẹ̀ Yorùbá abá ìsìláàmù pẹ̀lú àpẹẹrẹ ni táwọn afọ abápàdé ara wọn wọ́n bẹ̀rẹ̀ kíra wọn wọ́n bọ̀ra wọn lọ́wọ́ wọ́n mọ̀ sí anakunmọ̀lá níbo lánàkunmọ̀lá ìṣẹ́ kìrìsìmọ́sì èébú àtẹ̀gbẹ́ ni gbogbo ntọ́ jẹmọ́ àpọ́nlé gbogbo ntọ́ jẹmọ́ ìtìjú ẹ̀ka kúrò lára Islam àní òfin aṣọ mi sílẹ̀ ẹ wá lẹ́yìn náà pàdé ọlọ́run dáadáa ó ti ń tí àwọn èèyàn yín tí wọ́n bá ti rí tẹ́nìkan ṣe wá sí tí ń correct yín ìṣẹ̀lẹ̀ wọ́n fà sórí péjì ẹgbẹ́ nìkan yóò máa lo sim card bí mẹ́wàá yóò máa lo péjì Facebook bí mẹ́wàá ó nìkan yóò máa comment kí ẹni tí ń sọ̀rọ̀ ó lè bá lérò pé gbogbo ayé ní ṣépè fóun ẹyọ ẹnìkan ni yóò sì ní orúkọ bí mẹ́wàá ẹ wá lè ṣe ṣètàlì èébú ègbè inú Ramadan ìfọ̀kànbalẹ̀ la fi gbàwẹ̀ tẹ̀ tó dé ẹ̀yin lẹ́dẹ̀ lẹ́sẹ̀ àwẹ̀ Ramadan dàwẹ̀ fìtínà tá a bá ń gbàwẹ̀ Ramadan náà tí wọ́n kì í ṣe mùsùlùmí ẹ̀gbọ́n ló máa bá wọn àmì ìmọ̀ bá wa gbàwẹ̀ ẹ̀yin lẹ gbé wàhálà dé Ramadan wá di oṣù èpè ó di oṣù èbú ó di èsì táwọn tí wọ́n ṣe mùsùlùmí jẹ́ Islam ẹ wo yorùkọ tí wọ́n fà nàbì wọ́n fà nàbì ní fílọ́fà ẹ̀yin ni mo ṣe wá sí kọjá mo ní gbogbo bẹ́ẹ̀ sí àtàkì ẹ̀sìn wọn ẹ̀yin ẹ̀yẹ bá mi wá sí yẹn jáde mo ní mo fi Ọlọ́run búra tí àwọn èèyàn yìí bá dé sí yín Kùránì tá ń kàtà àgbọ́yé rightly wọ́n máa kà ẹ́ sì máa yí lórí àga lójú kan náà gbèsè Kùránì tí wọ́n mọ̀ náà ní ẹ̀sìn káyì torí wọ́n twist yẹ bẹ́ẹ̀ ìṣẹ̀rò pọ́pọ́lọ́ ti yẹn pé tẹ́ǹtọ́wọ́ bẹ̀ sí ni wọ́n tọwọ́ bọ̀ ti yẹn mo wí fún yín awí fún yín tó kọ́rọ̀ tó dẹ̀ sí ẹ̀yin lẹ́yìn gbọ́. ẹni alùsùnà ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yín àwọn sàlàfínú alùsùnà àwọn wàbíyànú alùsùnà ànígbà ẹ lè pa wá nu tán ẹ kìlọ̀ fáwọn òmùgọ̀ àárín yín yàrá dárí ayé. fẹ́lí tẹ̀lé yóò ṣẹ̀fẹ̀ yàgòmọ́. torí tẹ́ ẹ bá kọ́ṣẹ́ àwọn òmùgọ̀ àárín yín ayé òní bákan náà ní gbogbo yín ayé ti gbẹ̀yìn bẹ́ẹ̀. ẹ̀yin alùsùnà bákan náà ní gbogbo. fẹ́lí tẹ̀lé yóò ṣẹ̀fẹ̀ yàgòmọ́. ọlọ́ni yorùbá ìlú náà òbí kún mú lè yóò sọ̀rọ̀ mo mú ẹ̀sìn wá mo mú Ramadan wá ìrọ̀rùn ni mo fẹ́ fún yín. Almighty Allah never planned to put you into affliction. He never planned to punish you with his own religion. Religion is for peace. Religion is for mercy. Where do you get all this rubbish you are doing all about? Ọlọ́run mẹ́sìn wa Kùránì lọ́lọ́ mẹ́sìn wa nítorí kó lè bá jẹ́ àánú ni níbo mi nínú Kùránì tó ní yuridullahu an yukaffifa ankum Ọlọ́run ní kẹ́ ẹ máa ṣẹ̀sìn kó lè bá mú nǹkan fúyẹ́ fún yín ní ibo lẹ́yìn tí wàá rí kankan ẹ̀sìn níbo mi Kùránì yẹn máa yuridullahu liyaj'ala alaykum min haraj tẹ́mi Ọlọ́run bá ní ká ẹ jẹ́ òkun kì í ṣe pé nítorí pé mo fẹ́ kẹ́ ẹ gbẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ yín ò pé kẹ́ ẹ sin Ọlọ́run kẹ́ ẹ rí ọ̀nà Ọlọ́run ló pé Ànábì tó wá sọ láàyè bòmí sọ́nà Ànábì ní iyyakum wal ghuluwa fi din ẹ wà kẹ́ẹ̀wù pẹ̀lú kẹ́ ẹ sọ ẹ̀sìn dógún láwọn èèyàn lọ́wọ́ ẹ wà kẹ́ẹ̀wù ẹ wò lápèjúwe ọmọkùnrin tó wà lọ́dọ̀ wòlíì Gabriel àgbàlá Gabriel ní ìjọsìn mo sọ́njọ́ náà lọ mo ní ẹ̀sìn wo ní bẹ lára ọmọkùnrin yìí mi fẹ́ dárúkọ ẹ̀ mo ní ẹ̀sìn wo ní bẹ lára ọmọkùnrin yìí tẹ́ ẹ fi fẹ́ sọ̀rọ̀ yìí dọ̀rọ̀ jáìsì ẹ tìtì ọ̀rọ̀ ntọ́mọkùnrin yìí ṣe ẹ ń sọ pé ẹ̀sìn ọ̀kan bẹ́ jáde bí kò bá gé onígi báyìí ní pé ìwọ kẹ́kẹ́ ẹ̀sìn wọlé bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀sìn wọlé bẹ́ẹ̀ rẹ̀ ẹ dàpọ̀ ẹbí léèrè ibo ló fi ọmọkùnrin yẹn sílẹ̀ ni wọ́n bá yé èèyàn jẹ́ tẹ́ bá ti rí pàrọ̀ bá yé jẹ́tọ́ báyìí ìṣẹ̀lẹ̀ wọ́n tó ṣe jíjà yìí wọ́n tó fèsì bòmí ni wọ́n ní wà sí ẹ̀yọ́ kan tí wọ́n sọ ẹni ọba sọ̀rọ̀ ni wọ́n mọ̀ ti kàbọ̀ òní wọ́n mọ̀ ti báyọ̀ bọ̀ àgbọ̀rí kí mùsùlùmí káwọn afọmọ yẹ yára wọn ní pé ìwọ ọ̀gbọ̀n ìwọ ọmọ kéwù ẹ̀sìn ẹ̀kọ́ kí òun dọ̀ kójọ ìbẹ̀rù ọlọ́wọ̀ hàn lára yín ìbẹ̀rù ọlọ́tẹ̀ fi ń yẹ̀yẹ́ gbogbo àwọn àgbàlagbà kò sápẹ́lẹ́ mọ́ lára Islam ẹ̀yìn ni ẹ yẹ̀yẹ́ ẹ àtàkà òun náà gbogbo àwọn afá yà á ti ká ọ̀rọ̀ ọmọ rí jà lè wà kọ́ ọ̀tí àgbò lálẹ́ mọ́ wà jàjẹ́. gbogbo ẹ̀yin tẹ̀ yẹ̀yẹ́ àwọn àgbàlagbà nínú ẹ̀sìn ẹ̀yin náà máa gbáyé subulani mawada ti instagram mukarami. ẹ máa gbáyé lọ ẹ ní rápẹ́lẹ́ Ọlọ́run
bẹ́ẹ̀ sẹ́ yẹ̀yẹ́ Islam gbogbo ẹ̀yin àfa àgíríkì àfa tẹ́ yẹ̀yẹ́ Islam tẹ́ lérò pé dasọ́bù Islam ẹ̀ ní àkàyọ̀ lọ torí ẹ̀ bàǹkànjẹ́ lára Islam wá di ẹ̀sìn tí gbogbo ayé ń wò wípé terrorist ni gbogbo wọn láyé tó ń tẹ̀yìn bá wíra wà ní dẹ́ni wíra in the world tapalé ni bẹ́ẹ̀ bá wíra wà ní délé alágbára mi nílẹ̀ Yorùbá lónìí ẹ̀rọ ọba kó tó sílẹ̀ aṣọ àpálẹ̀ nira wà ní aṣọ yìí nira wà ní ẹ̀yin lẹ́sọ̀ di fìtínà mara ayé lọ́wọ́ ìgbà tí wọ́n ti ń fi aṣọ yà á gbé bọ́ǹbù mo kì lọ́jọ́ náà lọ́n pé kìíní yìí yọ ayẹyẹ gbogbo sẹ́tàmì ẹni Ọlọ́run sì sílẹ̀ ẹ̀yẹ mú ẹ̀sìn ẹ̀yẹ sọ ẹ̀sìn dógún ilé ayé ò le tó bá yìí ẹ wá dákun níjọ́ tẹ̀ ti sẹ̀sìn dógún kí ni ẹgẹ́ ìdìbò bẹ̀rù lẹ́yìn pẹ̀ ká owó ẹ̀rọ owó ká ẹ̀rọ àwọn tí wọ́n fìnánsì yín nítorí wàá burú jù tá a bá ń challenge àwọn DSS pé ẹ̀ ríran ni ẹ̀ rí àwọn tí wọ́n fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni ẹ̀ rí àwọn tí wọ́n ń sọ̀sọ̀kúsọ lẹ́nu ni tí wọ́n sọ pé àlẹ́sìn wa ni apá ẹgbẹ́bísọ̀ ẹ̀sìn wa ni apá ẹ̀ rí wọn ni kí ló fà á majority gbogbo tó jẹ́ uniform àwọn èèyàn yìí pọ̀ nù wọn o wọ́n pọ̀ nínú sójà wọ́n bẹ nínú ọlọ́pàá wọ́n bẹ nínú DSS bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀ẹ́sọ́ náà wọ́n ti bẹ níjọba àwọn ọmọ lérò yìí pé ẹ̀sìn wọn ló mú láyà wọn omi ìbẹ́nu wọn tó nǹkan gan ọmọ yìí kò ti kó fáírọ́ọ̀sì ẹ̀sìn ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní fáírọ́ọ̀sì tẹ̀gbélé ìkìlẹ̀ ìbò lẹ́fẹ́ báyìí déwájú Ọlọ́run ṣàgántà náà fún sáká fi mọ́ lásìkò tó di rí kù. takunu lillahi madha ina talqahu takunu lillahi madha ina talqahu. máa fẹ́ yára rasul tí a bá kó nǹkan méjì sílẹ̀ anábì ò ní mú nǹkan kan ju ètò sẹ́ńpù lànàbì ó mú. sallallahu alaihi wasallam. kí ló dé ẹsẹ̀ lè máa yẹn lọ́wọ́ báyìí irú tẹ gbẹ́dẹ́ yìí àlòkù Saudi ti lé gbogbo wọn dànù wọn lé wọn jáde ó lásọ tẹ́yìn fẹ́ máa gbé wọ̀ wá lọ́rùn yìí tẹ́yìn àwọn arábàlá kàfé ẹ fẹ́ hijack gbogbo agbára lẹ́ Yorùbá bẹ́ẹ̀ bá wà hijack ẹ̀ kí lẹ fẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ lẹ́yìn kẹ́tọ́ lé àwọn èèyàn kúrò ní DSS ẹ wo ẹ̀jẹ̀ bó ṣe sàn ní káyàmọ́ ẹ̀jẹ̀ àrònú ẹ wo àdúró èèyàn tí wọ́n pa ní káyàmọ́ sí àpẹẹlẹ ní kíní ìjẹ́ fún Islam ní àbúrú burúkú ẹ wo àdúró ẹ̀mí èèyàn tí wọ́n pa nítorí wọ́n burú ni pé mùsùlùmí lọ́pọ̀ jùlọ ẹni wọ́n pa ló jẹ́ sọ níjọ́ tẹ́ gbé òmìnir wọlé pé àwa tá kì í sara yín àìsè mùsùlùmí lójú yín o ṣe é sọ ọ̀pá ṣe fà ẹ̀ torí lójú yín bẹ́ẹ̀ yẹn kírun tó yẹ sí mọ́lẹ̀ tó bá yọ zaka títí tó dàbí olùpẹ̀lẹ̀ tó bá lọ Mẹ́kà tó ju ti màálù lọ ẹ gbà wípé mùsùlùmí ni àfi kó tẹ̀lé destructive ideology tí yín tẹ̀lé kéèké ẹni ọba tẹ̀lé ideology yín ìbá àmọ́ jalè ìbá àmọ́ fọ́lé ìbá àmọ́ gbé òwò èèyàn jáde ó ti dẹ̀yìn rè lọ́dọ̀ yín ẹnu bí ọdún kan sẹ́yìn mo lọ program kan tí àwọn aláròye ṣe mo dé fìlà abẹ́tí ajá bí ọmọ Yorùbá ẹ bàbá ẹ ṣe tíráàkì nìtò nítorí fìlà abẹ́tí ajá tí mo dé àmọ́ nígbà tí kan náà yín dé fìlà dìsẹ́mbà abẹ́tí ajá lẹ́ bá bẹ̀rẹ̀ sí pèsè kó ti dẹni Ọlọ́run ẹ sì bẹ̀rù Ọlọ́run làhú akún wàláyé sàálẹ̀ yìí akún fáwọn àmọ́ ẹ̀kọ́ náà falẹ̀ hasan lórí jẹ̀mí kí ló dé tọ́jà pé ẹnu tí yín nìkan lọ́rọ́ sínú kí ló dé tọ́jà pé ntẹ́yìn bá wí jáde nìkan lódodo ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ lè pa wá náà òkè tó mo ní ẹ má yẹ̀yẹ́ ẹ̀sìn pẹ̀lú fìtínà tẹ́ gbédé lóòótọ́ àwọn kan bẹnu Islam lóòótọ́ tí wọ́n ìsara yín tí wọ́n ń ṣe bàjẹ́ ẹlẹ́sẹ̀ lọ́dọ̀ dá ènìyàn ẹni ọlọ́wọ́ bá tí ìpìlẹ̀ ní eré ìwà burúkú yín yóò lè sọ dẹni eré ẹ corrupt àwọn èèyàn kiri ni àìmọye fake post ẹ̀yin náà ni ẹ sì parọ́ lẹ́yìn ìgbà tí Quran ti sọ yìí pé wọ́n inú ni kú lè húmọ́sá ti lúmọ́sá ká dáa fún gbogbo abúni lójú ẹni àtàbúni lẹ́yìn ẹ̀ kò yẹ bùwọ́ ni ò kẹnu yín tán sẹ́sìn náà lélẹ́yìí ṣe ń tẹ́ ìgbéde tẹ́wọ́ ẹ̀sìn yìí sí àwọn generation àti àbọ̀ sẹ́ni ọ̀gbọ́n lè gbà yín lọ́wọ́ yìí eléyìí tẹ́yìn introduce yìí Islam kan náà bàbá wa introduce ti gbogbo ayé gbà àìmọye oníṣẹ̀ṣe tó darapọ̀ mọ́ Islam àìmọye kírísítẹ́nì tí ń pèrè ní mùsùlùmí nígbà náà àmọ́ nígbà ìgbé wàhálà dé bọ́ọ̀ bá tiẹ̀ sọ yí pé gbogbo òlu kálíbà àmọ́ yín lọ́kùnrin ẹ̀kọ́ nísìkò gbogbo olóyè Èkó Lagos State ẹ lọ táàdì wọn ẹ máa ṣépè fún wọn ẹ máa ṣépè fún wọn kẹ́ ẹ máa gbégbé Èkó kẹ́ ẹ wo tí ó ṣẹlẹ̀ sí lúndàpọ̀ mọ́sápà ní population fi pọ̀ tẹ́lẹ̀ ńbẹ̀ wá ní ọwọ́ funfun lẹ́fẹ́ tó sì jẹ́ pé ìtẹ́ ẹ̀fẹ́ funfun yìí gan gbogbo ara ti ń gan dúdú ọ̀họ̀ọ̀họ̀ kò sí rí ẹ wo bí tẹ́ ẹ bá Islam dé ẹ wo bí tẹ́ ẹ bá dé mọ̀dáta kọ́tún fìlì ìsìlámì báyìí náà kùn. wẹ́ẹ́ túmọ̀ ya ìbádàlá ìhìwánu wẹ́ẹ́ túmọ̀ ya ìbádàlá ìhìwánu. ẹ dákun mo wò yé lọ. mọ̀dáta kọ́tún ilẹ̀ Yorùbá sá fìlì ìsìlámì báyìí náà kùn. wọ́n ní Boko Haram wọ káyàmọ́ ẹ̀sìn rò pé kó àná ẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá ni ẹ jẹ́ kúfẹ̀ fún yín àwọn Boko Haram tí wọ́n wọ́n sì bí kan nílẹ̀ Yorùbá sí tó ju inú igbó Ọ̀yọ́ National Park ibẹ̀ ni wọ́n wà kí ni rísìn tó fi sọ pé ní Ọ̀yọ́ National Park ni wọ́n wà ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn sẹ́yìn pé wọ́n wá sí bóyá oríire local government lẹ́gbẹ̀ẹ́ Ológbòmọ̀ṣọ́ wọ́n wá àtáàkì àwọn tí ń sọ inú igbó Ọ̀yọ́ National Park tẹ́ ẹ bá wá wo Ọ̀yọ́ National Park ó bẹ̀rẹ̀ láti Òkè Ògùn local government bíi mẹ́tàlá lòun nìkan kó sínú gbogbo local government Òkè Ògùn ẹ̀ńbẹ̀ńbẹ̀ ó wá náà títí ó fi lọ forí sọ Káyàmọ́ ní bí òpin rẹ̀ òpin Ọ̀yọ́ National Park
bí wọ́n ṣe pa àwọn èèyàn táwọn sáwọ́ bòmí inú Old Ọ̀yọ́ national park náà ni wọ́n sáwọ́. ta ló wá ní wàhálà ti dé ilẹ̀ Yorùbá o ta ló sọ pé wọ́n àti ìwọ́de Yorùbá àwọn tí wọ́n ń pààyàn tí wọ́n bẹ̀rù Ọlọ́run yìí gbogbo ẹni tí bá rìn lẹ́sẹ̀ ẹgbó ẹ ṣọ́ra nǹkan ti dé wàhálà dé wọ́n ti wọ́de Yorùbá wọ́n pààyàn bí ìgbà tẹ́ ń pààyàn sí ẹ̀sìn lélẹ́yìn àbádẹ́wò ta ló sọ pé wọ́n àti ìwọ́de Yorùbá ta ló nítọ̀ nínú mọ̀nà tí mo fún bàbá wa láàfin tó wà bẹ́ẹ̀ mo fún wọn ní mọ̀nà kan sometimes ago mo ní bàbá kò sí ìlú páàkì tí ń rí old and new mo ní copy message yẹn up to tomorrow ẹbí wọn léèrè bẹ́ẹ̀ sẹ́ lọ́dọ̀ president Tinubu ẹ̀kọ́ lẹ́tà ẹ fún Old Ọ̀yọ́ kó release ẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ ní ilẹ̀ ẹ̀bẹ̀ gbogbo monument ògiri àlàpà àwọn bàbá yín bẹ́ẹ̀ kò tán gbogbo òwe ìtàn níbi tó yẹ káwọn èèyàn ọmọ wa throughout the world kán máa wá wò ń bẹ́ẹ̀ àwọn ẹranko ni wọ́n ń yan bẹ́ẹ̀ kíjọba wá tẹ ìlú mi síbẹ̀ kíjọba ó gbé company gidi síbẹ̀ ọ̀nà tó kọjá ní Old Ọ̀yọ́ yẹn ó ní ọ̀nà Atlantic trade ayé ìjọ́un tí wọ́n ń gbà láti Mali láti Atlantic Ocean tó bá ti bọ̀ wá jọ́ Mali ó ní wọ́n gbà tí wọ́n fi kọjá ní Old Ọ̀yọ́ lọ sí north kíjọba ó fi train padà síbẹ̀ Ṣàgàrí fẹ́ la ọ̀nà yẹn nígbà kan ọ̀nà yẹn ló là wá látàbẹ́kúta tó là tó kọjá sẹ́yìn tó break Sokoto ni wọ́n target ọ̀nà yẹn lọ Old Atlantic route ayé ìjọ́un ó gba Old Ọ̀yọ́ kọjá ẹ sọ fún ìjọba kẹta padà kò sí ìlú tí àwọn ìlú tó dájú láyé wọ́n máa ní old wọ́n máa ní Newcastle bẹ́ẹ̀ ní Australia Old Castle sí bẹ́ẹ̀ New Jersey bẹ́ẹ̀ ní America Old Jersey sí bẹ́ẹ̀ New York bẹ́ẹ̀ l'America Old York sí bẹ́ẹ̀ ní Cairo ancient Cairo bẹ́ẹ̀ Old Cairo bẹ́ẹ̀ New Cairo ni wọ́n lò nísìnyí kò sí tó burú kí ọba kan control ìlú méjì ìyẹn á jẹ́ kẹ́ ẹ lè súnmọ́ òkè òkun dáadáa á lè jẹ́ kí ìfẹ́ padà láàrin ìyá tó gbọ́mọ̀ sọ á dẹ̀ lè jẹ́ kí ẹ lè establish pé tí ń jẹ́ Old Ọ̀yọ́ empire ibi báyìí láti lò ibi àwọn bàbá wa ti lò ní instead ẹranko tí ìjọba láwọn ń kó síbẹ̀ ẹranko mélòó ní kó bẹ́ẹ̀ ó tó bí ẹ̀mẹ́ta tí mo ti lọ Old Ọ̀yọ́ lẹ́yìn àwọn mọ́kìtà mi mo kìnnìún wà bẹ́ẹ̀ ibo lè rí wà bẹ́ẹ̀ a kàn wá fi gbogbo ra àwọn ẹni ibú kan wọ́n kàn ń wọ̀ lù wọ́n dẹ̀ ń lo igbó yẹn wọ́n take excuse igbó tá a mójútó wọ́n sì ń pa àwọn èèyàn lọ rẹpẹtẹ gbogbo national park ti bẹ Nàìjíríà ẹ dárúkọ ọ̀kan táwọn èèyàn ti ìlú òyìnbó wá láti wá wo ẹranko wọ́n sì lọ wo ẹranko ní Kenya ẹ dárúkọ ọ̀kan tí gbogbo èèyàn wà lọ wò torí àwọn ìpè wọn ti jẹ́ irun kò sí nǹkan kan bẹ́ẹ̀ tí ò bá wá sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ìjọba ẹ tún gbogbo inú gbó yìí bẹ́ẹ̀ bá rí tẹ́sẹ̀ síbẹ̀ ẹ lọ kọ́ báràkì sójà síbẹ̀ ẹ dáhùn sójà ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ kí wọ́n establish síbẹ̀ ẹ kọ́ company síbẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ dá Old Ọ̀yọ́ padà fọba Ọ̀yọ́ ìjọba ẹ bá wọn kọ́ ẹ jẹ́ káwọn èèyàn wá ra ìlú síbẹ̀ kó kálukú ra state síbẹ̀ kí ni ọwọ́ bí bẹ́ẹ̀ sì kọ́ ẹ lè kú sí méjì kápá kan máa bẹ fáwọn ẹranko kápá kan máa bẹ fún mo sọ̀rọ̀ yẹn tipẹ́ òtijọ́ tí Ọ̀yọ́ àrùn méjì ló ń ṣe Ọ̀yọ́ àrùn mẹ́ta làrùn Ọ̀yọ́ àmẹ́yọ kan ni ló pàtàkì jù ẹ̀mọ kìíní kan dájú ọmọ Ọ̀yọ́ torí ẹ̀ bá burú nínú ẹ̀ ó dùn sí ti ń lọ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ o ọmọ Ọ̀yọ́ tí ò bá ronú nínú ẹ̀ ó dùn tí ọba Ọ̀yọ́ bá ń kàbù gbogbo Ọ̀yọ́ ní kàbù kọ́mọ̀ tẹ́fà mi gbogbo tó bá yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làákà ìlèyàn fi tó nǹkan kì í ṣe kákan jáde ká máa wá bẹ́ẹ̀gún ká máa wá ṣépè no the same mistake lọ́yọ́ àtàwọn ọmọ Ọ̀yọ́ repeat all the time is the same mistake ẹ jẹ́ mú mẹ́ta nínú time tí Ọ̀yọ́ tán ti ṣe the same mistake wa tí lè ń wọ Ọ̀yọ́ lẹ̀ tí ń járáǹkì Ọ̀yọ́ ọjàráǹkì Ọ̀yọ́ láti federal ọjà sí state ọjà kúrò ní state ọjà sí local náà ló ti tó de pípín yẹlẹyẹlẹ kí ni mistake náà confrontation àwọn tí ẹ bẹ lórí àgbàjọba ká wò pé ọlá ni wá kí ni yóò ṣe fún mi ọba tó dá àwọn ìjọba máa ròyìn wọn ní Quran inna al-muluka idha dakalu qaryatan afsaduha. Inna al-muluka idha dakalu qaryatan afsaduha. Àwọn alágbára ológun alágbára òṣèlú tí wọ́n bá fagídí wọ̀lú kan wọ́n bá nínú àjẹ́. Wàjáàlú àìsàtà àlìyà àdìlátà. Gbogbo ẹni tó ga ẹni ọ̀gá jù nínú ìlú yẹn ni wọ́n kọ̀kọ́ náwó gan wọ́n sọ jẹ́ nílẹ̀. Wàkàtàlíkà ẹ̀fọ́ àlò. Quran ní bí ẹ ṣe máa ṣe nu o ẹ̀wọ̀n tí Quran wí ẹ̀mú jáde nínú àyà yẹn ibi Ọlọ́run ti sọ pé iná tí wọ́n wọ̀ ẹ̀mú jáde. Ìtumọ̀ ẹ̀ ni pé bí orí àwọn èèyàn bá ń fọ́ sọ wí tiẹ̀ ọgbọ́n tí àgọ́jẹ́ ènìyàn fi sáyé èèyàn kì í ní confrontation pẹ̀lú agbára bẹ lọ́wọ́ ẹ̀ ẹni ìjà ń bẹ lọ́wọ́ ẹ̀ má fa orí ẹ̀ mọ́ lọ́wọ́ ọwọ́ ẹ̀ ó sẹ̀kẹ̀ tó o bá fà èèyàn kì í tẹ ìjọba lójúmọ́lẹ̀ ẹ jẹ́ fún alexander mẹ́ta bóyá yóò yé wa ká lè mọ̀ wípé kò sọmọ Ọ̀yọ́ tínú ẹ̀ dùn bẹ́ẹ̀ agbọ́dọ̀ mọ̀ kí ni fa mistake àkọ́kọ́ solution ó di dọ́tọ̀ yọ Aláàfin tí wọ́n bá tó ronú ọ̀nà tí wọ́n lè máa gbà lọ olóṣèlú tí kì í ṣe olóṣèlú ní ọmọ ìlú wọn tó olóṣèlú ní ìlú Ọ̀yọ́ wọ́n lu Ọ̀yọ́ láti enrich wọ́n lu Ọ̀yọ́ láti achieve but Ọ̀yọ́ ò ní wọ́n lò ẹ wò ṣẹlẹ̀ mẹ́ta tó ti ṣẹlẹ̀ kọjá olóṣèlú NCNC àwọn ni wọ́n gọ sí abẹ́ ìjà àwọn àti AG abẹ́ ìjọba bàbá wa Awólọ́wọ̀ wọ́n gọ sábẹ́ ìjà yẹn
àwọn ní àlọ́ bá bàbá wa dé níran kọ́nà bá ní sàlùkì àmọ́ ní sinmi fún wọn pé Awólọ́wọ̀ ń wọ́jọba yín lẹ̀ inú ìjọba yín fi ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó ní lẹ́yìn ọdún ẹ̀yìn ló tún kàn nílẹ̀ olóṣèlú burú gan tí a bá fẹ́ achieve nǹkan wọn á lò ẹ́ láti achieve wọn kí àbí tó ń tọ̀ bá bàjẹ́ bàbá wa dé níran tẹ̀lé ìmọ̀ràn Awólọ́wọ̀ òun ni wọ́n fi ló dìjà pẹ̀lú Bọ̀dé Thomas ńdọ́sí ó ní Bọ̀dé Thomas bá kú ìbínú l'Awólọ́wọ̀ fi ré ọlá yẹn kúrò níbi tó wà ó lè sọ bóun dẹ̀ kọ sílẹ̀ ló tó kúrò níjọba ọgbà ọlá yẹn ó yọ odidi ọba ọyọ kúrò láàfin kí ló fà confrontation yìí kí ló fà I understand ti ń jẹ́ agbára òṣèlú ló jẹ́ kí n sọ bí wá sí kan tí mo ṣe kọjá pé ọ̀kan nínú àwọn ọba sọ̀rọ̀ kan ó ní àwátá ó ní ẹni tí ó lo ọdún mẹ́rin tí ó kúrò nípò kò lè máa dẹ́rù bàbá tó jẹ́ pé kú ní òbí akúrò lórí ipò nígbà gómìnà yẹn náà tọrọ dẹ́kan òun náà mú microphone ó náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe wá lóníjọba ọdún mẹ́rin bẹ̀tí tá bá bàjẹ́ láàrin ọdún mẹ́rin generation mẹ́wàá lè má rí tó ṣe. bó ṣe wí jọ́nà nìyẹn ọmọdé ni mí jọ́nà gbogbo àníjọpọ̀ yẹn tí gómìnà yẹn fi bí pé táwọn bá bàjẹ́ láàrin ọdún mẹ́rin kò ní ṣe tó ṣe mọ́ kí ló dé tá à ń repeat the same mistake Awólọ́wọ̀ ọjà ọlá Ọ̀yọ́ ọjà kúrò ní òkè level tó wà orí tíwsẹ̀ to certain extent kó tó lọ kó tó wà lọ lásán tó kọ̀ kan lẹ̀ àwọn NCNC ti ẹ̀dá wàhálà yẹn sílẹ̀ nítòsí ta ló gbúrò orúkọ NCNC nínú fìtínà yẹn olóṣèlú ti lò wọn àwọn ti achieve nígbà wọn dẹ̀ nípa wọn wọlé àsìkò ìpadà àdúgbò ẹ̀rọ kálukú park ẹni wọn ti forí ẹ̀ fagbọn olókùn bẹ́ẹ̀ bàbá wa yẹn padà sórí ọba tí wọn fi jáde láyé bó ti ẹ̀ jẹ́ pé mùsùlùmí òkùnkùn ni wọn padà sórí ọba kọ́nà ọba kójá pàdé wọn lọ́ba àjẹmọ́ kúrẹ́ ni tó sin Ọlọ́run tààrà ni wọn ìgbà tó darí bàbá wa Adéyẹmí àwọn olóṣèlú kan náà ni wọ́n kọ sábẹ́ bàbá wa Adéyẹmí ní tìtorí wọ́n fẹ́ gba kankan àwọn náà fẹ́ gba post wọ́n fẹ́ gba kankan ló ti ń dó bàbá wa Adéyẹmí ló ṣe wàhálà takala fi wọlé èbò akala wọlé èbò tán ọ̀tádé àwọn tí wọ́n fẹ́ gba ipò wọ́n padà rí ipò yẹn gbanú pátì ní o àmọ́ tí wọ́n dá sílẹ̀ ọ̀tán tó ní àrò akala ló fà bínú yọ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́jà òun ló ti kọ́kọ́ intend kó máa ṣe akala fà bínú yọ ó ní wọ́n gbọ́dọ̀ máa rotate ọ̀rọ̀ alága lọ́balọ́ba ni lórí Ọ̀yọ́ Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ ọba Adéyẹmí gba kóòtù lọ wọ́n mú kíní ẹ̀dùn ọ̀nà jẹ́kú lọ kò rí ṣe lóòótọ́ àbọ̀ wà lákọsílẹ̀ ẹwà tìgbà tó ti ṣe ẹwà àbọ̀gbà tó rìsọ́ọ̀tì ẹwà adé nísìn kí ló fà á ká fèsì ìjọba pé kò sí tó ṣe ẹwù gba rìsọ́ọ̀tì ẹ̀dẹ́ nísìn rotation wa dé nísìn lẹ́yìn rotation dé ẹwà gbogbo àwọn tí wọ́n tó ń fi ń joyè lẹ́ni tí ó bá bú jọba o gbọ́dọ̀ máa rò ó dáadáa kó o tó lánú sọ̀rọ̀ kí ni tó fà á we are repeating the same mistake gómìnà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu Ọlọ́run ló máa ń tó náà kọ sílẹ̀ nípa àpò yẹn kó náà tó lọ kí ló fà á confrontation inna al-muluka idha dakalu qaryatan afsaduha wa ja'alu izzata ahliha dhillata wa kadhalika yaf'alun. ọlọ́dẹ bá wọn alágbára ìjọba bí wọ́n ṣe é ṣe nìyẹn. wa kadhalika yaf'alun. kò sẹ́ni tí ó wà lágbára ìjọba tí ò bá bẹ̀rù Ọlọ́run dáadáa tí ó wò pé gbogbo sójà ní bẹ̀rẹ̀ yìí gbogbo ọlọ́pàá ní bẹ̀rẹ̀ yìí gbogbo tí alágbára yẹn lẹ́jọ́ wájú òun ni wọ́n ń tẹ̀ má fèsì ẹ̀ ní o má fèsì ẹ̀ tó o bá fèsì ẹ̀ ọ̀rọ̀ lè yíwọ́ yàrá dalẹ̀ ayé. fẹ́mìkà ni ẹ ó tẹ̀sẹ̀ àkómọ́ iná ẹsẹ̀ fi ìyá ìdá lámúlò ní àmàmúrò iná ẹsẹ̀ fi ìyá ìdá lámúlò ní àmàmúrò. òwe Yorùbá ní mẹ́ta là á sọ lọ́jà mẹ́ta ni wọ́n á sọ lọ́jà bọ́ọ̀ bá jẹ́ sọ onírú o lè so díẹ̀ ẹnìkan ò ní fura bọ́ọ̀ bá jẹ́ sọ ibi tí wọ́n ti ń ta fún ẹran o tó lè ju díẹ̀ lẹ̀ tutu yẹ́yẹ́ ẹnìkan ò ní fura àmọ́ tó bá dé ibi tí wọ́n ti ń ta sọ pàtí mọ́ kò sí tí wọ́n ní sọ àlàsọ. mo mú mọ̀nà kan wá kí bàbá wa Ládọjà tó dé kábíyèsí Olúbàdàn lè bàdàn kábíyèsí ọlọ́jà ayé pẹ́ o mo mú mọ̀nà kan wá mo ní bàbá wa tí ń bọ̀ wá sórí ipò yìí is not a common man Olúbàdàn tí Olúbàdàn ò tí jẹ́ pẹ̀lú o ẹja famara o ẹja sọ̀rẹ́ o ẹja wà lọ ẹ má jà dúró lórí òfin pé èmi mo bàbá yìí o àwa ni kánáwó ọ̀fẹ́ tábẹ́tì náà bàbá wa Adéyẹmí wọ́n lọ bàbá wa Ààrẹ Arísẹ́kọ́lá ní ìfẹ́ àárín Ọ̀yọ́ àti Ìbàdàn òfin já kì í ṣe pé kò fẹ́ já Ààrẹ Arísẹ́kọ́lá ó bẹ̀rù sùn wọn lórí ọ̀rọ̀ Ìbàdàn tàlá lò tífẹ́ yóò fi gbàjà nínú ẹni tá a bá lò òun ni ọ̀kan lọ́mọ Oòduà toró lọ́wọ́ nípa Ààrẹ Arísẹ́kọ́lá nílẹ̀ Ìbàdàn lé àfi ká lọ wo kí ni ń fa ọjọ́ wo lolóṣèlú òtó ní máa ń lo Ọ̀yọ́ Aláàfin mọ́ tó jẹ́ pọ̀ Ọ̀yọ́ Aláàfin yóò máa lo olóṣèlú ìlú tí a bá ń lo olóṣèlú development ọmọ bẹ́ẹ̀ ẹ̀rí kọ́ńpé oríṣiríṣi ọ̀rọ̀ tó sẹ́kù ní ká máa sọ pé a ní kankan lọ́yọ̀ ju ọba lọ ó ṣe jọba nìkan láàrin bí wọ́n kà ṣe tó ọba nìkan kọ́ ni wọ́n ní ẹ jẹ́ kí kọ́ńpé ọ wà ẹ jẹ́ kó lórí olóṣèlú ọ wà ẹ jẹ́ kí gbogbo nǹkan yìí kó wà well organized development ọ wọ̀ lù kò sí bẹ́yàn bá jẹ́ ọmọ àlè Ọ̀yọ́ nínú ẹ̀ ojú sí nǹkan tí ń lọ yìí
ẹ̀yin olóṣèlú tẹ̀ nítorí pé ẹ fẹ́ achieve tẹ̀ lọ́ọ́ fi orí àwọn ọba Ọ̀yọ́ gbá tí ò yẹ kó gbá bí agbára federal government ṣe tóun ọ̀rọ̀ chieftaincy abẹ́ gómìnà ló wà kò sí lábẹ́ president o àtọ́ kò sí lábẹ́ president bí president bá nídìí kankan yọ pàrọ̀ wà ní o tá a bá dẹ̀ ń wò pé gba gómìnà tán bá lọ tán nǹkan kan ò change gbogbo eléyìí tó ti change kí àwọn gómìnà tó yóò tó dé èwo láàrí solution sí èwo ní correction wà lórí ẹ dárúkọ kan ní gbogbo eléyìí tó ti sin lọ tí correction wà lórí ẹ kì í sábà wà ọlọ́sọ̀ kankan nínú Quran láti jẹ́ ká mọ̀ wípé kò sí tó bàjẹ́ tọ́lọ́mù lè tó ṣe ọlọ́sọ̀ kan Samuel Ọ̀yọ́ Aláàfin àwa ni mo bá sọ̀rọ̀ lé ọ̀nà Aláàfin Ọlọ́run mẹ́jẹ kó bàjẹ́ àwọn ọ̀dọ́ wa àwọn àdúrà kan bẹ tí ò lè gbà bàbá níjà ti change àwọn kankan nínú system wọ́n níjà ti change module of branding Ọ̀yọ́ náà níjà ti change àwọn kankan wọ́n yóò àti Ìbàdàn ṣe di ọmọ ìyá tó yẹ tá a bá dá ìfẹ́ yẹn padà yóò affect a lot of things bẹ́ẹ̀ mi ṣe jọmọ Ọ̀yọ́ lọ́lọ́ sí mi náà wà ní Ìbàdàn gbogbo tí mo jẹ́ lẹ́nu ìlú Ìbàdàn mi ìjẹ́ bẹ́ẹ̀ náà pọ̀ yóò bàjẹ́ mi ìjẹ́ bẹ́ẹ̀ náà kí Ìbàdàn bàjẹ́ ọlọ́sọ̀tàn Samuel lórin ló wá wo ìlú Israel ogun ti jà níyẹn nígbà yẹn ogun jà ìlú Israel mo sọ àníkòsí bí alákatakí tí ó wọ ìgbẹ̀yìn rẹ̀ já ogun bá jà ìlú Israel Samuel wà kọjá lọ lọ́ba wọ ọ̀kan ló bá yọ ní yéé àná yóò yí lọ́wọ́ adi ìbàdàn mọ́ ti à ṣé ìlú yìí sì lè padà dìde mọ́ ìlú Israel ló ti dẹ́rù yìí fáamátà alọ́ọ̀mí àtàhámi ọlọ́ba gbùgbà ibi tó ti wí náà lọ́lọ́ ti ní kó kú ó sì kú ìtànú Kùránì ni ó bá kú ọgọ́rùn ọdún ni ló fi wà lókun egungun ẹ̀jẹ̀ra ó ti dèrò pẹ̀ nítorí tó wá pé ọgọ́rùn ọdún ọlọ́wọ́ á jìjìdì ó wá ń tan ara mi ó ní ohun yìí mà dìbò o ó ní wákàtí méjì ṣe wá dìbò tó wáyé ó wá ń gbọ́ ohun màláìkà tí ń sọ fún pé rárá ó ti lu ọgọ́rùn ọdún bí ọwá yẹn. ràkúnmí tó kò débi báyìí dà ó gobi tó so ràkúnmí má kò ní mọ́ òun náà bí wọ́n ṣe jẹ́ra ló náà jẹ́ra ó yá máa wo èlùpẹ̀ yẹn lọ́ba bẹ̀rẹ̀ sí wò sojú èlùpẹ̀ yẹn fi fọ́ọ̀mù tó ti ràkúnmí padà akẹ́kọ̀ọ́ fẹ́ sí ó yẹn ó pariwo ó ti ràkúnmí àlàyé ọ̀dọ̀ wa ní tíì tó gbé dání jọ̀yẹ̀ tó mú tó gbé kalẹ̀ tó fi káwọ́ mọ́rí tí ìyẹn yá lọ wò owó tí ti mu tí ìyẹn ò tutù fún ọgọ́rùn ọdún. fálínà sórí ìlà àtọ̀ àmìkà wà ṣàrọ̀ bíkà. oúnjẹ àti mú rẹ̀ fọ́gọ́rùn ọdún kò tutù ní tí ìyẹn túmọ̀ sí ni pé Ọlọ́run sọ fún pé mo lè má jẹ́ kí nǹkan bàjẹ́ níta yẹn rò pé ó lè bàjẹ́ mo lè má jọ bàjẹ́ lọ́gọ́rùn ọdún. ọ̀yá ìrẹsì Samuel ọ̀yá wulẹ̀ Israẹli tó ní bóun lọ́lọ́run ṣe tó fẹ́ di sọ́lá ilé padà ọ̀yá wulẹ̀ Israẹli nígbà tí ó wọ̀ ó ti rí ẹlẹ́tíríkì tí ó sì tẹ́lẹ̀ ti débẹ̀ gbogbo ilé ńláńlá tí o sì bẹ̀ ti dẹ́bẹ̀ ìlú yẹn ti dìde kọjá bó ṣe lérò ọwọ́ á ní wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà pé kò sí tọ́lọ́hún ò lè ṣe kò sí tọ́lọ́hún ò lè ṣe ọlá tó bá ń bàjẹ́ Ọlọ́run lè tún ṣe àmọ́ gbà tọ́lọ́hún da ọ̀la alẹ́ Israẹli padà lẹ́yìn ọgọ́rùn ọdún mọ̀dé 100 years ní tó bàjẹ́ tó padà láfi gbọ́dọ̀ máa ṣètò ayé ní ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ àwọn àyè ibìkan bẹ tálágbára ó ṣe bí òmùgọ̀ àwọn àyè ibìkan bẹ tálágbára ó ṣe bí ẹni tí ò rí nǹkan àwọn àyè ibìkan bẹ tálágbára ó ṣe bí ìgbà tí ò gbọ́ nǹkan àwọn àyè ibìkan bẹ tó jẹ́ pẹ́ni tí ò tó alágbára ó bẹ̀ fún bí ìgbà mọ́tò bá ń travel lọ ní one way ni mọ́tò travel lọ ní one way trailer wa overtake ìpàdé àwọn trailer yẹn ń bẹ láyé tó o bá ti rí trailer tó overtake ìpàdé ẹ má claim right claim gbó bó ni wọ́n bá fẹ́ claim àbíyá bí trailer bá lọ tán ó sì padà sójú ọ̀nà ó mọ̀ bá tiẹ̀ lọ. kí ló dé líbi délé àdá yẹ̀dúgbò mọ̀lẹ́ kálíbù mi kàmọ̀dé. nǹkan ẹ̀dẹ́bìlì kọ́ni bí sílámù wà ìmọ̀nù. nǹkan ẹ̀dẹ́bìlì kọ́ni bí sílámù wà ìmọ̀nù. Bí kadahun kun jẹmila tara ni wujuda jẹmila ayo aṣáàkì mo pèrè tó ń pariwo ayo aṣáàkì mo pèrè tó ń pariwo pé wọ́n bá nǹkan jẹ́ bí kadahun àìsàn kankan ò sí ọ kun jẹmila wọ́n gangan yẹra rẹ wò ní tí a bá ní òdà change tó bá tiẹ̀ lè change tí òdà tara ni wujuda jẹmila ọ padà rí pé ọ padà balance nítorí wa ọ padà wọlé nítorí náà mo bí Ọlọ́run fọyọ Aláàfin Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ mo bí Ọlọ́run fún bàbá wa Aláàfin ọba tó ní ọba Ọlọ́run kó máa dúró mo wá bí Ọlọ́run fún gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin àgbéga ní àgbéga Ọlọ́run jẹ́ kó wọ̀ ní àmọ́ o nínú ìtọ́jọ́ ògbọ́dọ̀ bájà ìlú Ìbàdàn ní nàbà wà tábúrò ẹ̀ ní bá burú ju ẹ̀gbọ́n lọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀dọ́gbọ́n mánéjì àbúrò ní o ẹ̀gbọ́n ọmọ mánéjì àbúrò ní o ẹ̀gbọ́n ọmọ mánéjì àbúrò ní o bàbá wọba Ládọjà ó kù lọ́ba tó kéré nínú ayé èèyàn mánéjì irú wọn nìyí ẹ̀rọ nífẹ̀ẹ́ tó sáré wá tó gbé bàámi nǹkan yé wájúra wa lọ ní ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń sàyè ọgbọ́n pọ̀lọ́gbọ́n lára ọ̀fẹ́ mi tó jù ẹ́ kò lè sórí rẹ̀. ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń sàyè àpọ̀jù ọgbọ́n pọ̀lọ́gbọ́n lára ọ̀fẹ́ mi tó jù ẹ́ kò lè ráyè ṣe. àjẹni ya ayyuhan nas inna khalaqnakum
من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. gbogbo ẹ̀yin tẹ́ ń fi ẹ̀sìn ayẹ́rú o tún padà sórí. يا أيها الناس àkùránì ní mo pè yín ènìyàn. إنا خلقناكم من ذكر وأنثى ẹbí ọlọ́run dá yín ní oríṣiríṣi ìran oríṣiríṣi tribe oríṣiríṣi orílẹ̀-èdè. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. mo ṣe gbogbo eléyìí kẹ́ lè bá a dára yín mọ̀ ni. إن أكرمكم عند الله أتقاكم. ẹ̀yin alákatakítí tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin tẹ́ kí àbíràn yín bá lè bàjẹ́ ó bàjẹ́ ẹ̀ kí àbírù yín bá lè bàjẹ́ ó bàjẹ́ kí Islam ọ̀sán máa bàjẹ́. kò yé ẹni Islam ó dà gẹ́gẹ́ bí ìmọ̀lẹ̀ light ò lè ṣiṣẹ́ tí ò bá ní object lọ́ọ̀kan tọ́sí sí ló fi mọ̀ pé tọ́sí yẹn ṣiṣẹ́ ògiri ni o igi ni o àmọ́ tó bá tán tọ́sí light sí atẹ́gùn lásán ó rí pé kò wúlò orí nǹkan kan ní nǹkan yóò ṣiṣẹ́ lé ìmọ̀lẹ̀ ní Islam ò lè ṣiṣẹ́ tẹ́ ẹ̀ bá nífọ̀kànbalẹ̀ nínú gbogbo ẹ̀ náà fẹ́ dàrú lẹ́ta lókè lẹ́ta wísàlẹ̀ Ọlọ́run dá wa ní ìran kí ló dé tí ìran yóò jọ yín lójú báyìí kí ló dé tẹ́ ń dá wàhálà lẹ̀ láàrin ilẹ̀ Yorùbá kí ló dé tẹ́ ìgbà pẹ́yìn lápọ̀ bí Ọlọ́run ẹgbà pẹ́yìn ní kọ́kọ́rọ́ àlìjánnà ń bẹ lọ́dọ̀ yín wáì ẹ̀sùn àní mùsùlùmí ẹ̀sùn wà dọ̀tà ara wa ẹ̀tún lọ́kọ́ lẹ́sìn Christianity ẹ̀lọ́kọ́ làwọn oníṣẹ̀ṣe ogun yẹn wá pọ̀ lórí Islam Ramadan ló ń bọ̀ yìí kó o láti nígbà àwẹ̀ pẹ̀lẹ́ pé àwọn ìgbà àwẹ̀ ìpè tẹ́lẹ̀ àwẹ̀ àdúrà làwọn gbà ẹ̀yin lẹ́mú gbogbo ẹ̀ kankan ẹ̀jẹ̀ má pèjú ìkan wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àgbẹ̀ arákùnrin kan ní Tumama ọba àlù Yamama Aitam olórúkọ rẹ̀ arákùnrin tá a wí òun lọ́gbà Islam lẹ́yìn ìgbà tó di tàmí òun lọ́ọ̀ pa Ànábì tọ́lọ́run fún ṣe wọ́n wá arrested pẹ̀lú evidence pé ọ̀fẹ́ wa pa Ànábì wọ́n dì mọ́lẹ̀ Ànábì dọ́dọ̀ rẹ̀ ń dọ́ àkọ́kọ́ Ànábì ní ọ̀yà sí Islam so ti rí pé ìwà wa mùsùlùmí dà ó lóun òṣìṣẹ́ ó ní tó bá fẹ́ parun tó bá dẹ̀ fẹ́ ṣàforíjì ó gbà pé ní tí mo rẹ̀ lọ ṣàforíjì fún Ànábì ní ìjọ́ kejì ogun ìjọ́ kẹta nígbà ìjọ́ kẹta Ànábì ní ẹtúlẹ̀ kì í ṣèyàn kékeré yẹn ńlá ni bí ọba gba Islam ìyẹn ò mẹ́rin pé ayé ọ̀pá rẹ̀ ẹjọ́ máa bá tiẹ̀ lọ atú ọlẹ́ torí tọ́lọ́ bí ẹ̀sìn wa ṣe kọ́ wa ká máa ná foríjì èmi Ànábì foríjì ọ̀ torí mi Ànábì lọ sọ pé ó fẹ́ pa ẹ dákun àwọn tí wọ́n pa Nájímù lọ́sọ̀gbọ́ méjì wọ́n bọ̀ lórí ìtàn yẹn méjì nìṣòro àwọn Sálàfí tó le jù àbí mẹ́ta àkọ́kọ́ ṣòro wọn ni pé ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹni tó ti wà drug addicted tó gbàgbọ́ pé paracetamol méjì ti ń ṣiṣẹ́ fún gbogbo ayé ò lè ṣiṣẹ́ fún torí bọ́dì wọn tóbi ju paracetamol méjì lọ wàhálà tó ń ṣe tóbi ju paracetamol méjì lọ àbálẹ̀ àbábọ̀ yọ parẹ́ gbogbo tó lè ní ọmọ wa bí ṣe ń kó ibùfín jẹ ní ọmọ kó paracetamol jẹ kídìnrín rẹ̀ ò ní bẹ́ sọ́sẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń lóògùn aládìpọ̀ lálálẹ́ paintable tí ojoojúmọ́ kídìnrín wọn ìpẹ́ tí fi da sẹ́lẹ̀ bí paintable tí bá ti pọ̀ nínú ẹ̀jẹ̀ yọpa kídìnrín yọpa nífà àkọ́kọ́ sọ̀rọ̀ náà nìyẹn wọ́n believe pé bí nǹkan bá ṣe le tó lọ́dọ̀ ó sì tẹ́wọ́ gbà ìṣòro ẹlẹ́ẹ̀kejì wọ́n ti fún àwọn olórí wọn ní respect kọjá tó ná bí wí tí Kùránì wí wọ́n fẹ́ lè sọ ìmáàmù ní ìdígbàkejì Ọlọ́run àbá control mọ́sálásí advice àwọn mùsùlùmí ní ìmáàmù lúwà fún kò tí ì lọ lẹ́fù kó wá jẹ́ pé tẹ́nibọ́dì báyìí sọ̀rọ̀ báyìí yéé bí ìgbà tó jẹ́ pé ọlọ́run bú ọdún kan ẹ̀ sọ̀rọ̀ àmọ́ tí wọ́n bá bú ẹnìkan tó tó lórí yín ẹ wá fa gbogbo ẹ̀bí ẹni pé ìbẹ̀yẹn láyé pín sí ìmáàmù ìlú ó wà lábẹ́ ìjọba ó sì wà lórí lábẹ́ àwọn aláṣẹ ìlú ẹ̀ ẹni tí a bá pè ní ìmáàmù tẹ́yìn wá gbẹ́rù bí ẹni pé ìbẹ̀lú ní ayé parí sí irú ẹ̀ ló ṣẹlẹ̀ lóṣogbo Nájímù náà lọ́sẹ̀ ìgbà ìsìláàmù padà ni ó kásùbà àtàwọn yan náfìlà kọ̀mọ̀ pé àyàn náfìlà níbi àti kásùbà ó tó di yókù tó di dùá òun yan náfìlà wọn ló ṣe déédéé wọn ní bàṣẹ gbọ́sọ̀ yẹn wọn ló ṣe déédéé gba ìmáàmù ṣe wá sí lọ ìmáàmù wa ń ṣe wá sí àwọn aláìmọ̀ kan tí wọn máa yan náfìlà lẹ́yìn irun gbogbo wa sì kọ́ la fi jẹ́ǹtù ìyẹn nínú bí òun wọn ní lọ́nà wọ́tàbọ̀ náà ọ̀pá microphone sí ìmáàmù pé ẹwà kíáfù àwọn ọmọ ilé ń bẹ láyà nẹ́bí manage Umaru nífa ẹwà kíáfù tó wí báyìí instead tí wọ́n fi ṣe sùúrù àpótí fíṣẹ̀ bí lè láì ní lórí wọ́n lù jẹun fi gbé jáde orí màmú ìwọ ni màmú ìwọ ni màmú ọ̀nà pàṣẹ màmú àbálọ àbábọ̀ wọn pa ẹni ẹlẹ́ni o ìbò ni wẹ́ẹ̀ wà ní Islam ta lọ lọ́n fún lọ́tọ́rìtì ìlú ẹ̀ Ànábì wà ní mọ́sálásí arákùnrin kan wọlé ó sì yọ àsákàrí ẹnu sòkòtò ní bá tọ̀ sínú mọ́sálásí tó sì rí àwọn mùsùlùmí tí wọ́n pọ̀ báyìí Ànábì máa bọ̀ wá tọ́jà àwọn sàhábà dìde wọ́n fẹ́ wá ń gbé Ànábì ní ẹ̀fílẹ̀ ẹ jẹ́ kó ṣe tí ó ṣe tán ó sì farabalẹ̀ tọ̀ tán ó tún fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ di okùn sòkòtò ní wá lọlé Ànábì náà lọ́wọ́ bá wa sọ ọ́ Ànábì tó ṣàdúrà fún Ànábì wa ní ẹgbẹ́ omi ọ̀pọ̀lọpọ̀ wa ẹ dà sórí ìtọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ti dà sí tílẹ̀ bá ti fa omi yẹn ẹja kírun Ọlọ́run wa ti fọ ìtọ̀ yẹn mọ́ máa padà rí arákùnrin yẹn kó tó wá tọ̀ máa Ànábì tó wà lọlé àní wá béèrè ẹni àyọ kó tó wá tọ̀ àfi bẹ́ẹ̀ ni ẹ gba Islam ẹni ọ̀tọ̀ sínú mọ́sálásí nù kì í ṣe gbogbo Ànábì o ẹ dárúkọ èèyàn méjì tànàbì pa nítorí pé wọn bó lẹ́sẹ̀ padà bọ́lá sọ́kọ́tọ́ torí gbogbo Ànábì ṣé pípa lọ́kàn
agbára tó ju agbára ìmáàmù lọ lágbára mufti ìlú. Mufti òun ni attorney general òun ládájọ́. Agbára tó ju mufti lọ òun ni agbára hukuma gọ́fìnẹ̀ntì gangan fúnra ẹ̀. Àti gbé kinní yìí sórí jù àti alẹ́ jù ìlọ́fà kùnà jù. Àwọn tí wọ́n kó ń bẹ̀ ọlọ́nìkan láàmú ẹ̀kọ́ bá wà làwọn o. Bàbá wa gbá ọ̀rọ̀ ẹ̀sìn débi pé pípa lónìí pípa lọ́la èèyàn mélòó ni ó kù nínú ẹ̀sìn. Àwọn kan bẹ lókè wọ́n ń tàbá. Wọ́n ń tàbá. Àwọn kan bẹ ní ilẹ̀ wọ́n ń tàbá. Wọ́n ń tàbá. Àwọn kan bẹ lókè wọ́n ń tàbá. Wọ́n ń tàbá. Àwọn kan bẹ ní ilẹ̀ wọ́n ń tàbá. Wọ́n ń tàbá. Àwọn òkúkú lọ́ta lọ́wọ́ bẹ lébọn. Lébọn. Láyé wáyé ìjọ ọba ẹ̀dá. Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn. Kárí mú mi ká lè rojú sádì ní Olúwa mi. Àmì o, ká lè rojú sádì ní Olúwa mi. Ká lè rojú sádì ní Olúwa mi o. Ká lè rojú sádì ní Olúwa mi. Ká lè rojú sádì ní Olúwa mi. Ẹni tẹ́ ní dandan bí mi bá lè bàjọ́ máa lè níyìn ni. Ẹranko níyìn ni. Ṣé ẹ lérò pé ẹ lè ṣe Islam títí káwùsá sọ pé kẹ́ ẹ máa bọ̀ pé àmọ́ lẹ́yìn. Kò pọ́sibú. Wọ́n pa onítàn pé mo tẹ fíkẹ́rì kà kọ́lílé bàbẹ́. Kọ́lílé bàbẹ́ bí ta fún ọba tí ọlọ́run. Ẹ wá yẹ ẹ̀yẹ yẹ ilẹ̀ Yorùbá pé ẹ̀sìn Islam ló sàkànyìn ló sàkànyìn. Orí mo lẹ́tí wá practice ẹ̀. Bí o bá tẹ́yìn lọ́rùn lẹ́ Yorùbá kọ́lí ilé kọ́lí bí wọ́n bá ti ṣe tẹ́ bá ti ṣe jàgídíjàgẹ́ lọ darapọ̀ mọ́ ẹjọ́ máa dá yóò kí bí wọn lọ́kọ̀ sí ìjọba yín papọ̀. Ṣé dandan ní ká ẹgbẹ́ ni? Mo ti sọ bí wàásì kan tí mo ṣe lọ. Mo ní kí ìjọba kún fẹ́ ẹ̀pẹ́ wa. Àwọn ìlú tí a bá gbà pé àwọn fẹ́ jẹ́ alákatakítí. Gbogbo ẹni tó bá jọ orú ẹ máa lọ dìbọ́ọ̀tì wọn sílẹ̀. Àwọn tá a gbà pa lè lọ gbé pẹ̀lẹ́ sí mi. Ẹ dáwọ́ ìjọba ẹgbẹ́ lákàáfíà. Ẹ má da ayé ẹ má da àríwá mọ́. Mo ti sọ yín níbi wàásì kan. Tẹ wá nílùú yóò important sí yín. Èdè ìlú yóò important sí yín. Àgbàlagbà ìlú yóò important. Adarí ìlú yóò important. Ṣé dandan ni kí n Yorùbá ọ̀sẹ̀ ẹrú rẹ̀ mí kú ni? Ṣé dandan ni? Ẹ pariwo, ẹ ranjú. Bàbá wa Sultan, Adamu lọ́wọ́ ayé àtàwù àtàwù látàwù. Èèyàn dáadáa ni Bàbá Sultan. Torí ẹni tó gbárí ni. He is a man that full of wisdom, the Sultan of Sokoto. He is an highly respected monarch. Torí bàbá nílà káyìká. Bàbá tẹ̀yìn lọ sásí lọ́dọ̀ ìṣe ẹran tí pé Súfì ni. Gbogbo Súfì tìlú yín lẹ́sìn ti fẹ́ gbà yé wọn jẹ. Bàbá wa Sultan wọ́n ní ìdí àti tètè chẹ́ẹ̀kì ara wọn náà bá fẹ́ kílẹ̀ Yorùbá di kílẹ̀ àjọ kan pé àwa náà ló lórí tiwa. Torí àwọn èèyàn yìí lórúkọ Bàbá Sultan láti fi yẹ̀yẹ́ gbogbo àgbàlagbà ilẹ̀ Yorùbá. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú oṣù lọ́jọ́ méjì ni? Nígbà ayé Ibn Abbas, nígbà ayé Anabi tàbí nígbà ayé Ibn Abbas, sàhábà kan ló dé láti Syria, wọ́n ń pè ní Huraiba. Nínú Ramadan sí, Ibn Abbas wá bi léèrè pé ọjọ́ wo lẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ní Syria? Ni wọ́n sì bẹnu Ramadan náà jọ náà. Ó ní ọjọ́ Jímọ̀ làwọn bẹ̀rẹ̀ Ramadan tó láwọn oṣù jọ Àlàmísì. Ibn Abbas ni ọjọ́ Jímọ̀ làwọn tó oṣù Sátidé làwọn bẹ̀rẹ̀ àwẹ̀ o. A jẹ́ pé a kàkúléètì ọjọ́ tiwa kó lè ká lè mọ́ ti yín. Ẹ dákun, sọ ní kí gbogbo àwọn tí wọ́n gba àwẹ̀ níjọ́ àkọ́kọ́ yẹn sọ pé wọ́n wọ̀ náà ni. Kí ló dé? Kí ló sì fà nígbà yẹn tẹkinọ́lọ́jì ò sí? Súnmọ́ ẹ̀ńdàrú yàtì mélòó lẹ́rí máa ń sánmà. Níjọ́ tí Ọlọ́run ti dá òṣùpá kò dé sẹ́kọ̀ǹsì ní àjò rẹ̀ tí ń rìn. Wasamsu tajri li mustaqarrin laha dhalika taqdirul aziz al-alim. Wa liqamara qaddarnaha manazila hatta 'adat al-urjun al-qadim. Mo sọ ní South Africa, aláwọn tí wọ́n jáde tí wọ́n ní ṣe technology ní ọmọ dictate fún Islam ni. Kí ló lo Qibla finders? Ọ̀fẹ́ kírun Qibla ní sọ bí tó fèsì. Gbogbo mọ́sálásí kẹfẹ́ ìwọ́n tán bí ẹ ti ń fara kiri pé ọkọ̀jú sí Qibla. Sójú sọ́nà lẹ́wọ̀ ni. Ebi technology lẹ fi find it. Tẹ̀ bá ń ṣàdúrà kí ni ìtẹ̀sùn bá tẹ̀ ń ti bọ̀wọ́ káńtà tẹ̀tẹ̀ wọ́n sọ fún bára technology. Kí ló dé tó ń lò? Òun wọ mọ́tò. Ó bàbá technology ni mọ́tò. Kí ló dé tó ọmọ bọ̀rọ̀ àkọ́mí kí bá nàbí sí bọ̀rọ̀ àkọ́mí? Òun wọ bàtà tó dáa. Kí ló dé tó ọmọ wọ bàtà tá nàbí wọ? Òun pè bísí ayé inú AC. Kí ló dé tó ọmọ tó yọ AC kó nínú ilé rẹ̀ bá nàbí olú AC rí? Gbogbo tí technology kó wà lẹ́nu. Òun lo television. Òun lo television. Ó tún wá sọ wípé a gbọ́dọ̀ ya fọ́tò. Kí ni ń ya fọ́tò? Ìpìlẹ̀ television, ìpìlẹ̀ fídíò ní fọ́tò náà. Tí àìlájú lásọ pé ń dàrú yẹn yìí láàmú yìí. Àbá ìrìn kiri ayé, àbá ìmọ̀ tó tọ́. Àìlájú lápè ní. Mo mọ̀ fẹ́ dákọ̀ bàbá Mudiru ní ká má sọ pé òní ń pọ̀ wọn. Rárá, ọ̀tọ̀ ni bàbá wa Mudiru. Adamu lọ́wọ́ ayáta, ọ̀tọ̀ ni akéwàgbọ́. Mo ní respect fún wọn dópin. Bẹ́ẹ̀ni, nítorí sọ fún yín ni pé táyà bá lajú ẹ má lajú lábẹ̀. Afatu'minuna bi ba'dil kitabi wa takfuruna bi ba'd. Kí ló dé tẹ́ gba apá kan tíra gbọ́? Tẹ́sí máa ń kọ apá kan tíra distinct tíra tẹ́ kọ sílẹ̀ bẹ́ẹ̀ fẹ́. Wọ́n bá lo technology. Ní in 50 years to come or even 10 years to come, ayé òkúrò ní level àrànjú mókè. Technology ló kù tara yọ̀ náà wò. Wo iye country kan ti lo technology fi wọ́sùn. Ti last year, tí wọ́n sọ, àwọn tí wọ́n jẹ́ astronaut ní UK, wọ́n sọ pé Saudi Arabia wrong. Pẹ̀lú ọjọ́ tí láwọn olóṣù yẹn rọ́ ni kò gbọdọ̀ tíyàn. Tó ló ní calculation, ó ní measurement. Oṣù tí ń yípo ayé ń yípo oòrùn. Oṣù yípo, oṣù bá yípo ayé. Ó níye ìgbà tí ń lò 29 days, 44 minutes, bóyá 60 seconds.
kò possible ká gbààwẹ̀ 30 lẹ́ẹ̀mẹ́ta tẹ̀léra wọn kò possible nínú calculation àwọn tí wọ́n ti jáde kúrò nínú ayé tàwa yìí tí wọ́n ti lọ sí space tí wọ́n ń wo òṣùpá lọ́ọ̀kan mùsùlùmí bẹ́nu àwọn àfáà gidi ọmọ Saudi kan bẹ́nu àwọn tí wọ́n lọ sí space of recent tó jẹ́ àfáà gidi tó náà confirm ẹ̀ pé kí ni yóò change ní ọlọ́run ti dá billions of years ago kò change kí ni tí yín tẹ́wájú lábẹ́ kúkú tẹ́ sí pé fún everybody tó bá wùwọ́ tó bá ní ní ọba tó rọ́ọ̀sù ní ọlọ́run tẹ́wọ́ gbà tó bá mèmí tí mo bá sọ wípé technology ni máa fi káńtì ọlọ́run tẹ́wọ́ gbà kí ló ti tẹ́ fẹ́ dayé mu ó dàbí èlò tí wọ́n ṣépè fún àwọn nílẹ̀ Haúsá nítorí ọ̀rọ̀ sùn sẹ́yìn lọ́rọ̀ pé gbogbo ẹni tí bẹ́ẹ̀ Haúsá ló gbà fún sultan wọn ṣépè fúnra wọn èwo ni ẹni tí ò bá ti tẹ̀lé ẹ pa ẹ̀sìn wájú apá ẹ̀sìn gbogbo bíbẹ̀ gbogbo ti wí àyà Kùránì wo mo lọ́yà Kùránì ti ẹmu jáde Kùránì mo ti máa ń sọ ti pẹ́ tó bá fẹ́ bá mi yẹ̀yà bí ìwọ̀nba ni ọba wọn láti sìn wọn àìmọye àdìs tó bá dọ̀yìn tí wọ́n sọ di alágbára nísìnyí àyà Kùránì àti common sense ní kó bá wọn kí ló dé tá a fẹ́ báyìí jẹ́ báyìí ní parí tùmáàmà ọba àlùyà máàmà kẹ́ẹ̀dì mọ̀ yí pé respect fún ìlú yẹn pàtàkì respect fún àwọn olórí yẹn pàtàkì kódà bí wọ́n ṣe mùsùlùmí tùmáàmà dọ́gba ìsìlámù tán lọ́ba ló fẹ́ lọ sí umrọ ẹnìkan ò dẹ̀ lábàárí làbáyé ká bọ́ ọmọ làbáyé ká àwọn wí ẹnìkan ò wí ó nà àkọ́kọ́ ẹni táwọn ẹbí fi kọ́ lẹ́nu ọwọ́ àwọn ẹ̀dùn mọ́ka báwọn yẹn ṣe rí i pé tùmáàmà ní bọ̀ gbogbo àwọn ẹ̀ṣọ́ ẹ̀ náà ti lọ pàdé ẹ̀ wọ́n jọ wọ̀lú ni inú gbogbo aráàlú dùn torí gbogbo oúnjẹ tí wọ́n máa ń jẹ ní Mẹ́kà ìlú Yamama ní produce oúnjẹ tí ìlú Mẹ́kà tó wà lórí àpáta jẹ ọwọ́ wọ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ìgbà yẹn wọ́n sáré pàdé ẹ̀ ó ní mùsùlùmí lòun òun ìsara yìí o òun ò ní kẹ́ mọ́kì àwọn mùsùlùmí lòun ọba lọ sí wúnra nígbà parí wúnra lọ́wọ́ pé pàdé ó ní gbogbo yẹn gbọ́ mi ní jẹ́ kí ìlú Yamama kó fún yín ní kọ́ọ̀pù jẹ́rọ ẹ̀yọ kán títí tá ànábì òfin pàṣẹ pé kí n ké fún yín torí pọ́tà ànábì ní kèfèrí nìyí làwọn ará Mẹ́kà ní ẹ bá gbé òjíṣẹ́ dìde pé kọ́kùnrin yóò tó kó lu ẹ ti tẹ̀lé ọ̀dọ̀ ànábì kẹ́ ẹ lọ́kẹ́ dìde láàrin ọ̀sẹ̀ kan ó yẹ gbẹ́rẹ́ àkúnmí kútùpà ọba dé Mẹdínà ọba bá ànábì ọba sọ fún ànábì ní níbo kí ni aitam tùmọ̀mọ̀ ọba àlú Yamama kí ni báwo yóò fẹ́ fi pa ìlú mi kèfèrí bẹ́ẹ̀ sáwọ́ òun ní ẹsẹ̀ kèfèrí sí ni ebọ́lọ̀ ní ẹsẹ̀ kèfèrí sí ọmọ òfin Ọlọ́run tó wà lórí kéèyàn fi fi pa yẹn ṣe bí wọ́n ra ọjà lọ́wọ́ ẹni sẹ́ yóò bùn náà ni ànábì bá gbé ṣiṣẹ́ dìde ẹ lọ sọ fún Yamama ọgbọ́dọ̀ kúrò nínú ìlú mi tó ń jẹ́ ó fi wọ ìlú Mẹ́kà ju bí ṣe wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ọba lu Yamama tùmọ̀mọ̀ aitam ńlọba ránṣẹ́ sí ìlú ẹ̀ ó ní òun ò ní kúrò nílùú yìí àfi kó ń jẹ́ ó sùn mọ́kọ̀ nínú ìlú yìí tó jáde ànábì mọ̀ pé mùsùlùmí ti ń bẹ ní Mẹ́kà lásìkò gbà yẹn kan tó 2%. Ó pàṣẹ bí ìran mi important sí mi ìlú mi important sí mi ebi làwọn tí wọ́n ń tọwọ́ bọ̀ Kùránì lórí ebi nọ́mbà yín tù ebi tọ́lọ̀ ti sọ pé òun lọ bá ìlú Mẹ́kà wọ́n ní ìlú Mẹ́kà nìkan lọ́jọ́ wa lé lórí kì í sọ bá gbogbo ayé ẹ̀wọ̀n yẹn ṣe twisted whereas ní tí àbá nàbì ṣe pàtàkì ìlú ẹ̀ náà lọ́ba pàtàkì ẹ̀ láàkókò sí mo bí àádá ní bálà wà á dá ìlú bí àádá ní bálà ọlọ́ni ilé ọmọ ọkọ Mẹ́kà mo fi ọ̀pọ̀ra ọmọ ọkọ ìlú Mẹ́kà mo fi ọ̀pọ̀ra ló fi já sí pé gbogbo ẹlẹ́sìn tó bá lọ́wọ́ nílùú ẹ̀ development ìlú ẹ̀ gbọ́dọ̀ pàtàkì sí ẹ̀ àmẹ́yìn gbèdé ẹni rárá ọ̀tá lẹ́ẹ̀mọ́ bá gbogbo ẹyẹ ṣe ẹ̀ ń bá mùsùlùmí sọ̀tà ẹni tí ń kírun tí ń pèrò mọ́sálásí ẹni kèfèrí ẹni tí ń lọ Mákà ẹni kèfèrí ẹni tí ń gbàwẹ̀ ẹni ọlọ́wọ̀ ní gbàwẹ̀ ẹni kèfèrí ẹni wọ́n gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ kí ló dé ìwọ lọ́lọ́ ni káwọn dúpẹ́ tí ìṣe gbẹ̀yìn mọ̀ ni ọlọ́mọ fàṣẹ kẹ́ ẹ̀ táyé sí lọ́wọ́ ẹ̀ bá mọ̀ ti payé rùn ẹ̀ bá ti lọ dáyé bò mí ojú tì yẹn ẹ̀ lè kó láyé táwa mi ni afọlákínà kú àfihàn ọ̀hìn tukùn wọ́n mi ni àná omi tukùn tààràtà lọ́wọ́. tààràtà ni ó kọ́ lọ. tọ́ba wa rí bẹ́ẹ̀ ọmọ akẹ́wùgbẹ́rù wító. ìjọba president Tinubu àti pariwo títí ẹ tètè mú àwọn radical ideologists yìí ẹ tètè mú wọn so àwọn tí wọ́n ń ṣépè fún yàn lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bùi ṣé kò sófin nílùú mọ́ ni ṣé TSS ò ṣiṣẹ́ mọ́ ni tí wọ́n fi ń halẹ̀ pípapípa tí wọ́n kú bàbá ń kálukú báyìí dẹ́ẹ̀dẹ́ wò wọ́n bóun ni peace ṣe fẹ́ rẹ̀ wọn àtọ́ bẹ́ẹ̀ kan ṣe wẹ̀ ní Mẹ́kà ẹni wọ́n bá bí dáa tó lè sọ gbogbo tẹ̀sán yìí nígboro Mẹ́kà kó sọ lórí íńtánẹ́ẹ̀tì kó dẹ̀ mọ̀ sọ gbogbo Mẹ́kà kó jáde kọ́mọ ṣépè fẹ́ everybody kọ́mọ bú everybody kọ́mọ sẹ́bílẹ̀ lu Mẹ́kà lórí nítorí nǹkan táwọn ọba wọn ṣe kó mo tí ó ṣẹlẹ̀ so ṣé o sọ fún yín pé wòlíì làwọn ọba Mẹ́kà wọ́n ṣe wòlíì èèyàn bíi tiwa ni wọ́n àwọn náà ń sẹ́lọ̀ àwọn náà ń lò bá tó ti ń gbà bíi tí ọba tọ́lọ́ mu wọ́n mánéjì ayé ara wọn kí ni tí ń ti jẹ́ tẹ̀lé wá sáyé ti nira kí ni tí ń ti jẹ́ tẹ̀ fẹ́ ju hóhóhóhó etí jẹ́ tẹ̀ fẹ́ bá gbogbo nǹkan jẹ́ máa lò ọmọ akẹ́wùgbẹ́rù ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi san rere. ẹ̀dá ẹ̀sẹ̀ nítorí ọ̀la ẹ̀dá ẹ̀wùwá rẹ̀ nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. ọmọ president Tinubu nígbà tí Ọbásanjọ́ ń bẹ nípò Aláàfin àti Ọọ̀ni ń bára wọn jà Ọbásanjọ́ ló mọ̀ kọ́ṣẹ́ àwọn méjèèjì ẹ sì ń wòran bàbá president Tinubu nígbà tẹ́ ń bẹ nípò yìí ẹni lẹ́ni parí ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá sọ fún àwọn méjèèjì pé ìwọ́dún bí ẹnìkan ò ní kọjá ẹ má wòran ẹ má jẹ́lẹ̀ Yorùbá pín sí méjì nígbà tí yín o ẹ má jẹ́ ó jẹ́ pé 2027 nìkan ní la target
ẹja wọn ti bẹ lábẹ́ ká ṣàtúnṣe kí nǹkan yọ ọmọ bàbá wọ another ọdún òṣèlú mi o ẹ jẹ́ ká yanjú ẹ̀ bàbá Tinubu fẹ́ẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ tìjọba yìí tán ẹ̀yin òròjọ́ rẹ̀ bó dọ̀run. ṣẹ́gbọ̀ ẹ̀yin lé òròjọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lé òròjọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lé òròjọ́ rẹ̀ bó dọ̀run ẹ̀yin lé òròjọ́ rẹ̀ bó dọ̀run. àwọn sọ́jà Nàìjíríà abẹ́ Ọlọ́run fún wọn Ọlọ́run kó bá ní dúró tì yín Ọlọ́run kó fún yín ní ṣẹ́gun àwọn tó ti kú nínú àwọn sọ́jà Nàìjíríà Ọlọ́run bá ní ṣàforíjì fún wọn bàbá múlẹ̀ wọn ró fún yín ní ṣẹ́gun fún wa ní ṣẹ́gun lórí ọ̀rọ̀ àwọn ọ̀tá àlàáfíà Áfíríkà ṣoṣo Ọlọ́run bí Ọlọ́run gbogbo àwọn tí wọn kú ní káyà wọn gbogbo àwọn tí wọn kú káàkiri abẹ́ Ọlọ́run tó látọwọ́ àwọn alákatakítí Ọlọ́run bá ní ṣàforíjì fún wọn àwọn ẹlẹ́rú Ọlọ́run kàwọn kẹ́ni tó kúkú ṣe ìdí pápá jùlọ àwọn mùsùlùmí tí wọn parí pẹtẹ níbẹ̀ àtàwọn tí wọn kì í ṣe mùsùlùmí Olúwa bá múlẹ̀ wọn dúró Áfíríkà ṣoṣo rẹ bí Ọlọ́run mọ́jẹ́lẹ̀ Yorùbá ọba jẹun àwọn pípọ̀ yìí ti wọ káyà mọ́ ètò mi pé wọ́n ti dé Ṣakí wọ́n ti dé Ṣẹ̀yìn wọ́n ti dọ́yọ̀ wọ́n ti dúgbò lọ́sọ̀ torí nǹkan ẹyọ kan tó wà láàrin gbogbo ìlú yìí náà ni ó dọ̀yọ̀ national park ibẹ̀ náà sì ti wọ̀ yìí Ọlọ́run bá ní gbàgbára lọ́wọ́ wọn wọ́n á máa sọ àwa náà níbi tá a ti máa rásọ àti ibi tá a ti máa rásọ ẹni fẹ́ ra lé ẹ máa bọ̀ nílé Ṣakí Ọ̀gá Gold anílẹ̀ tó pọ̀ tó dẹ̀ lágbàdà acres of land àti ilẹ̀ ìgboro ẹ bá wa dòwò pọ̀ Ọlọ́run máa ṣàánú ẹ̀yin náà bákan náà skul wa ẹ mọ̀ wá sí skul àti ilé kéwu wa àwọn ọmọ náà lágbàríkà umar Ramadan àsọ̀rọ̀ mẹ́gàsì ẹni tí o bá ti ráyè ẹgbẹ́ wa tí àjì ló ti lọ́dà bẹ́ẹ̀ ni kó ti fẹ̀yìntì for now títí tá a fi tún gbọ́ àṣẹ mi látọ̀dọ̀ ìjọba National Hajj Commission títí tá a fi gbọ́ nǹkan mi bákan náà ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ mẹ́sẹ̀jì wa lórí WhatsApp number wa 08057818180 ìlú òyìnbó lọ wà ní Nàìjíríà ní Amẹ́ríkà ní Russia ní ilẹ̀ Lárúbáwá ní ẹ mẹ́sẹ̀jì ọlọ́mọdé provide fún 080578181 tó bá dínú Ramadan ala gbèsè tá a fẹ́ gbé fún Ramadan ọdún yìí a fẹ́ bẹ̀rẹ̀ ìtààmù ìsìkì a fẹ́ mọ fún àwọn èèyàn lóúnjẹ tó bá ti wá sí ọ̀la tàbọ̀tànla a fẹ́ lójú dáadáa gbogbo ẹni tó bá ní tó fẹ́ fún àwọn èèyàn fún Ramadan ẹ pè wá sójú yín náà láti máa pè fún àwọn èèyàn àwọn kan bẹ́ẹ̀ tó ti máa ń pín owó lálẹ́ Ramadan bí bàbá wa lásìwò àbàdà tó máa fi sọ ìwà gbogbo ẹni tó jẹ́ pé o fẹ́ fún èèyàn lóúnjẹ o fẹ́ fún èèyàn lẹ́ran o fẹ́ fún èèyàn lówó ẹ pè wá àwọn náà lẹ́sìn àdéhùn pa àdéjà pa àmọ́ náà àwọn èèyàn ó ṣe àdúrà fún yín tó lẹ́yìn ó bá fún èèyàn lóúnjẹ náà Ramadan ọ̀gá orí tó ga ni o 08057818184